parí ẹ̀ ẹ̀yin èmi ń bá yín jà mo ń bá yín jà parí ẹ̀ kí parí ẹ̀ mọ́ lè kàkà kí parí ẹ̀ mọ́ lè béèrè mi pé bó ni o àgbàlá ọjọ́ òwe mi àti yín ti rí last. ó pẹ́ ẹ mọ̀ pé èyí sì láti rí. ẹ̀yin àti fìlà yín ẹ̀dùn bọ̀dẹ̀ tí rí fìlà yín náà. àwọn àlòkù sójà ní ẹjọ́ bá èyí sì láti ọlọ́run máa sọ sí ìránṣẹ́ dọ̀tún lágbọ́dọ̀ mú àná ìtìsá ẹsẹ̀ ìṣòlùwàsà èyí sì láti rí bàbá. ebe ìjẹ́ ayòyò náà sẹ̀kẹ́ jìgà kò sí ìjọ mélòó kí mo rí ń jẹ́ dàn bàbá rí ń jọ dàn. ṣé ẹ lọ ẹlẹ́dẹ̀ mi ìwé aeroplane. ẹlẹ́dẹ̀ mi jẹ́ gbé díẹ̀ yìí. Ẹ jókòó. Ẹ jókòó sà. Èmi náà gbé kan máa gbé kan. Ẹ jókòó náà ẹ máa gbé kan nìkan ni. Kílẹ̀ gbé. Àjọgbọ́n ni parí ẹ̀. So a ti parí programu. Ó kàn dàbí like awareness fún Tuesday méje. Ẹ jókòó parí ẹ̀. Yéé! Adágún máa ń bí parí ẹ̀. Ẹ̀yin ọ̀ọ́lù ti lẹ́yìn ṣọ́ọ̀ṣì wa. Àwakọ́lá ni o arẹ́ǹtì ẹ̀ ni. Tá arẹ́ǹtì ẹ̀jẹ̀ báwa láàmú àṣẹ ọ̀sẹ̀ ńlẹ̀ àwa la ní. Tẹ̀tẹ̀rí kéèyàn tiẹ̀ dúpẹ́ péyàn tiẹ̀ rí bí kan lò. Ìgbà kan láwọn àmì tó jò tó jẹ́ pé tó jò máa ń rọ̀. Lẹ́gbẹ̀ẹ́ òjò oòrùn ọmọ apayọ níbẹ̀ yẹn. Àti abẹ́ ilé sasínsìn ọlọ́run ti ṣe yanu. Ìkòròdú mo wà o. Ìkòròdú ni mo wà o. Ó wà ní yàrá kan bus stop. A ti parí program. A ti parí program wọn ní kí bàbá parí ẹ̀ kí wọ́n kí wa. Parí ẹ̀ ojú yín ó dull like kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín parí ẹ̀. Ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́run. Inú mi dùn mo gbọ́rọ̀ yín pé wọ́n ti tàbáyé. Wọ́n ti fò. Ìyàwó parí ẹ̀. Lágbára ìjẹ Gabriel. Ìyàwó parí ẹ̀ wọ́n sí Nàìjíríà láti last year. That's the good news. Ìyàwó wọn ti kú Nàìjíríà. Ọlọ́run la ọ̀nà yẹn ó dẹ̀ jó ṣe ṣe kàkà kí ẹ ká lè lé àmẹ́ta. Hallelujah. Kàkí ìwọ náà ó fò. Pẹ̀lú gọ́lọ́n dáàdì. UK ni o. Bàbá. Láti UK bọ̀ sí US. Mo fẹ́ bẹ́ẹ̀ bàbá mi. Mo fẹ́ bẹ́ẹ̀ dáàdì. Mo fẹ́ bẹ́ẹ̀. Ṣakí parí ẹ̀. Ṣakí kọ́ ọdún Nàìjíríà wò kó tó kákọ́ wò bó ṣe bá. Ẹ̀dùn ìbò ló wà báyìí. Ìkòròdú ló wà yìí. Kò so Ìkòròdú èsè Nàìjíríà. Ìkòròdú èno. Abẹ́ àgbà lọ parí ẹ̀. Lámú ọgọ̀. Jẹ̀mbẹ́tẹ̀. Ṣé jẹ̀mbẹ́tẹ̀? Bàbá jẹ̀mbẹ́tẹ̀. Ẹ̀yin dà. Mago. Ọkùnrin kẹ́sì pásítọ̀ Àgbàlá Gabriel. Wọ́n ní ọkùnrin bàjẹ́ fún àmín. Bàjẹ́ fún lágbára Ọlọ́run. Nǹkan tẹ bá ti ń dáwọ́lé báyìí yóò mọ̀ lọ. Àmín. Jẹ̀mbẹ́tẹ̀ rí. Bàbá jẹ̀mbẹ́. Dìde. Mo pàdé àwọn èèyàn ńlá ní Ìkòròdú. Wọ́n ní kíni àjọ wà lẹ́nu ni. Mo gbọ́ tẹ̀sílẹ̀ kan pé mi ní padà sí Ìbàdàn lẹ́nu. Èmi ń lọ Ìbàdàn àbí ẹ̀rí mi tẹ́ fi mí sí ni. Ibi tẹ́ máa wà bọ̀. Ẹ ń bọ̀ wá. Ayé wà fún gbogbo nílẹ̀ ọ̀wọ̀ tó lù àṣẹ. Ṣé ẹ dá bàbá Jẹ̀mbẹ́tẹ̀ mọ̀? Ìkejì Lágún Ọ̀gọ̀. Wọ́n ní Lágún Ọ̀gọ̀ wọn náà ti sùn. Ọdún wo? Ó kú ní 2014. 2014 náà kú. December tọ́lẹ̀ ẹni ó pé ọdún kẹwàá tó kú. Wow. Kọ́ bá mi bẹ̀lẹ̀ fún ìyàn rẹ̀ tọ́lẹ̀. December tó lọ yìí ló pé 10 years. 10 years. Lágún Ọ̀gọ̀ kí lẹ ní fún wa? Jẹ̀mbẹ́tẹ̀ ni. Àbí Lágún Ọ̀gọ̀ sówádà abẹ́ kájọ mi àpé bèbí lò. Ẹ̀dùn torí ẹ̀ tí n bá fẹ́. Ṣé ẹ̀yin lẹ kọ kíní ẹ̀ ni? Èmi ni mo kọ́. Ìyàn dání jẹ̀mbẹ́ Lágún Ọ̀gọ̀ làkànní o. Ìyàn dání jẹ̀mbẹ́ o Lágún Ọ̀gọ̀ là. Torí ẹ̀fẹ́ lọ́gbọ́n ní tiwa many people dey kọ́gbọ́n o. Ìyàn dání ìyàn dá Jẹ̀mbẹ́tẹ̀ mi ò ẹ mo lé. Kàfáyà onídìí ìfẹ́ ló gbéjà wá. Máa mi tẹ́ bá gbọ́jà mi pé mo dì mọ́ ọmọ yín tóbi ṣèdí ló lè kú. Kò mọ̀ sẹ́bi sára kú abẹ́tàkẹ́ mọ́ ọmọ yín sùn. Torí tí n bá ti róge yé ṣe lórí mi máa ń yé o bèbí jáwọ́ lẹ́lọ́ o jẹ́ ká lọ sí wàmọ́. Ká lọ sí Sule.
ẹja súnmọ́ bí mo láìka bẹ́ẹ̀ bí ó tutù ẹja gbé torí òórùn ti ń yọ ń bì yẹn bàbá díẹ̀ jẹ́ bá ń gbé tí àkàn Raiden gbé tí àkàn wọn bẹ̀rẹ̀ abẹ igi ibẹ̀ la gbé ṣeré wa inú wádùn ara wáyà abẹ́ igi òròbòròbòròbò. sẹ́yìn pé abẹ́ igi ebi ilé mi ń sọ abẹ́ igi tẹ́yìn ń sọ òye mi abẹ́ igi eléyìí sọ̀rọ̀ ń bò nípa sí àná abẹ́ igi àgbọn kọ́ lè lò. abẹ́ igi dóngóyàrò ibẹ̀ la gbé ṣeré wa inú wádùn ara wáyà èmi àti ẹni òróró tọ́lọ́wọ́ yẹn àgbàlá gé. ẹ jókòó. I'm happy to see you. Jẹ̀mbẹ́. Pẹ̀pẹ̀ fún wa. Ó lágbára. Ìgbà ń lọ bí òréré. Ẹ wo bàtà máa ń wo fíìmù àwọn bàbá yìí. Ẹ máa ń wo mo rántí mi a máa play àwọn méjì ni. Wọ́n máa ṣe gbogbo ẹnu TV báyìí. Ẹ tún kọ́ mi káwọn yẹn lè mọ̀ pé yìí ni. Mọ̀rọ́mọ̀ tó pupa gidi tèmi dẹ̀ máa gbé lọ sílé. Mọ̀rọ́mọ̀ tó pupa gidi tèmi dẹ̀ máa gbé lọ sílé. Mo lọ bá mọ̀dí nílé o mo lọ bá mọ̀dí nílé kó ká lọ sílé ìtura bó bá dẹ̀ yarí ó ní pé kò sáyè kankan ní Sẹ̀ríbàtù bàǹbà mi ká lọ o. Mo rí Sẹ̀ríbà. ọ̀tọ̀ lẹ́ńtà rí tẹ́lẹ̀ wọ́n wá lóhùn lọ ẹ bá tó rí sẹ́yìn. mo bá tó rí sẹ́yìn. Mo rí Sẹ̀ríbàtù tó ní kàkà ó fún mi wàrà kí mo mú mo dẹ̀ sì bẹ̀rẹ̀ sí mú wàrà orí mi tan náà lẹ̀ mo lanu mo ṣe ya. Ṣèbánu sẹ́mọ̀ láwa o èmi pẹ̀lú sẹ́rẹ̀ o tó fi wá jókòó lé mi ẹ̀mọ́lì jẹ́ ń bẹ́tẹ̀ ọkùnrin pàtàkì bí ọ̀rọ̀ màjà mi ní abẹ́ bí mi tẹ̀ ò àyà mi ó dé ní àtẹ̀jídé mi rábì àyà mi tá sọ pé dọ̀rọ̀ mi ní o dọ̀rọ̀ mi jẹ́ ń bẹ́tẹ̀ ó ti tóbi púpọ̀ wọ́n ní tó bá tún lè tán á tún gùn gan ni tó bá tásìkò àti ṣe ọkọ̀ àwọn wà ní sáré o káwọn ó wà lókè àyà mi ẹ̀ bẹ́bí àtẹ̀jídé. Mo ní ẹ̀mọ́lì jẹ́jẹ́ mi àṣàdé ẹ̀ta olú ẹ̀ kìgá ẹ̀mọ́lì jẹ́jẹ́ mi àṣàdé ẹ̀ta olú ẹ̀. ẹ̀dùn mọ̀ ń gbọ́ gbèsè bí gbèsè dọ̀. ọjọ́ wo ni parí ẹ̀dùn gángan. àwọn drama boys ní drama man. Àgbàlá is a very good advice. Mo fẹ́ kẹ́ ẹ súre sílé ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni tó bá ní súre. Kọ́ súre sílé ayé jẹ́. Torí ìgbà tí èmi pàdé ìjẹ Gabriel, ó tún láyé mi sílẹ̀. Ó tẹ̀sán ẹ̀ tẹ̀tí tí rẹ̀. Ó tún lé òsèlé fún mi. Ó tún ra ọkọ̀ fún mi. Ó wá tẹ̀mí sí fàájì. Èsì sọ́ọ̀bù fún ìyàwó mi. Ó rajà fún ìyàwó mi. Nínú àdúrà tó ṣe ìyàwó mi fò lọ lóyèbó. ẹ nínú àdúrà tí Àgbàlá Gabriel gbà fún mi tí mo àánú tí mo rí gbà láwọn Àgbàlá Gabriel. Ìlú òyìnbó ni ìyàwó mi bẹ́ẹ̀ lóyèbó. Ìyá Michael. Bẹ́ẹ̀ni. wọ́n tún wà ń lo òyìnbó báyìí. Bẹ́ẹ̀ni ìyàwó mi bẹ́ẹ̀ lóyèbó. Àánú tá a rí gbà. Gabriel ti gbé ayọ̀ ilé o. Ẹ̀jẹ̀ Gabriel gbé ayọ̀. Kọ́ wá tètè wá gbé ayọ̀ tèmi náà fún mi o. Ẹ̀jẹ̀ Ọlọ́run ti kọ́. Tí mo ti rí ẹ̀jẹ̀ Gabriel níbí Ọlọ́run ti kọ́. Tí mo ti fojú kàn wọ́n. Tí wọ́n bọ̀ mí lọ àti wọ́n bọ ẹni àmì owó lọ́wọ́ mo ti rà lọ́gbà. ẹ máa kọ jẹjẹjẹjẹjẹ. ẹ̀mọ́lì jẹ́jẹ́ mi ìyàn sàdé ẹ̀sẹ̀ olú ẹ̀. Mo lè tán mo bá rí bèbí kan tó nàró tó dúró. Mo lè tán mo bá rí bèbí kan tó dúró tó mú sáńdì.
mo yá jókòó yíyan dájẹ́ mẹ́tẹ̀ mo wo kàkà tó dúró mo wá jókòó yíyan dámọ̀ rúfù mo wo ìkébé tó pọ̀ ara ògbà mọ́ lójú mi ìbáràn lèmi kan bá mú stand o lẹ́yìn bèbí onídìí tó pọ̀ ibẹ̀ ni mo gan sí ẹ̀yìn bèbí òun onídìí tó pọ̀ ni mo gan sí jẹ̀mbẹ́tẹ̀ ìgbà mo mọ̀ pé kíní àfẹ́mi òun gé ti yarí ìgbà tó yá o ni mo lo ẹ̀gá lọ gbogbo èrò dẹ̀ hùn mi èmi ò mọ̀ gbà tí kíní rẹ̀ rókè tó kọ́mọ ní kébé o. Ó ti dá sẹ́ríkì ẹsẹ̀ lè kàn mí. Ọ̀yá atúntìdé nìyẹn jẹ́mẹ̀tẹ̀ atúntìdé gẹ́gẹ́ bí a ṣe ń lè àwàdà ọ̀tẹ̀ yìí èyí tún lé ó dùn gan kọjá tó bàbá kọjá tó òkú agbẹ́fẹ́ tó àpá mọ́sọ̀rọ̀ ẹ̀dì bẹ́ẹ̀ kó tẹ̀ láwọn tí ó àpá torẹ́fẹ̀ tàwa ó ti di gbajúgbajà táwọn òyìnbó ti rí tí wọ́n sọ pé ó dùn gan alẹ́ ọpẹ́ ńlá òun la fi fún bàbá because dèdè ọ̀lẹ òun náà pé wá ń gbà kan iṣẹ́ tíátà ọ̀lẹ náà máa ń pè wá iṣẹ́ jẹ́sítà ọ̀lẹ náà pé wá ń gbà yẹn ṣùgbọ́n nísẹ́yìn dèdèrè ti wá dọ́là ọ́ dèdèrè mọ̀ ti yapa a tún ti pọ̀ nígboro ọba mugun mọ̀ ti yapa àwa tún ti pọ̀ nígboro sí dèdèrè mọ̀ ti yapa a tún ti pọ̀ nígboro ọba mugun ọba dèdèrè ọba jẹ́sítà ọba kọ́rẹ́dì ọba jìrìbà. inú àwẹ̀ tá a wà jẹ́ káwọ̀ tó wà lé. ẹ wà máa ń pàǹpà yá àmọ́ bẹ́ẹ̀ ń bẹ̀rù sotìgbà. Nínú wúrúwúrú àdísì bẹ́ẹ̀ dẹrú àti sàlìmọ̀nsá ọlọ́wọ́ bá ní wà máa ń pàǹpàyà ó ní kẹ́ ẹ fáyò wọn ọlọ́wọ́ bá wà máa ń bẹ̀ ń bẹ̀rù ó ní kẹ́ ẹ bẹ̀rù wọn ọlọ́wọ́ o. Nínú wúrúwúrú àdísì bá dàrú tó bá ṣe búburú padà lọ́dọ̀ bọ́ ọ bá ṣe màdàrú àti sà ọ̀fẹ́ sà àlìmọ̀nsá ò sí nílé họ láti bá gbọ́dọ̀ pàtó. Èèyàn gbọ́dọ̀ máa sin Ọlọ́run nínú lẹ́ǹtì kò bá jẹ́ lẹ́ǹtì kírísítẹ́nì o kò bá jẹ́ ti àwẹ̀ tàwa mùsùlùmí o gbogbo wa nǹkan kan náà ni ká máa gbà ká máa. nígbà tí pásítọ̀ Àgbàlá Gabriel wà ní pé tó bá jẹ́ lóòótọ́ ló fẹ́ rà ànúgbà tó sì dandan kó rí ànúgbà wọ́n ní bó bá ti ń gbàwẹ̀ mùsùlùmí ọgbà 30 ọgbà tó gbà tí kírísítẹ́nì ọgbà 40 ọjọ́ 70 mo fẹ́ wọ́n gbà apá mi ọkàn. ọ̀sán ni ọ̀sán. ayé ní ọ̀sán mo mọ̀ pé pẹlẹbẹ tí mo dì í nígbà tí n bá gba àwẹ̀ tán wọ́n san lọ padà torí àwẹ̀ kí máa sọ ẹni tí ọ̀sán rà di pẹlẹbẹ nígbà tó bá ń gbàwẹ̀ lọ́wọ́ tọ́lọ́wọ́ bá ní ó dẹ̀ tó fún un ní ìrọ́pò méjì bọ́dì padà nígbà tó bá wẹ̀ ọ̀tọ̀. nígbà irú ẹ̀yìn tí a jẹ́ àfa yìí náà kí ni ìfẹ́ tẹ́ ẹ àwòfẹ́ tẹ́ ẹ náà ní Àgbàlá Gabriel ẹ bá ní ẹ̀fẹ́ máa lọ sí orí ìjọ láti mọ ráàbà àdúrà sórí ìjọ. Sẹ́rí nígbà tí mo ti ń wo Àgbàlá Gabriel tipẹ́tipẹ́ ìdọ́ǹtẹ̀ èlé mo á rí i pé àánú ń bẹ nínú ìjọ rẹ̀ àmì òró tó bá ta àmì òró síyàn lójú báyìí olúwa rẹ̀ Jésù Kristi olúwa ló sì mọ rí dùnú káàkiri ìdùnnú ló wá gbé mi náà wáyé pé ẹ sà èmi náà wá fẹ́ rí dùnú mo fẹ́ kẹ́ ẹ fi àmì òróró kẹ́ ẹ tú dà síbi náà lórí kémi náà ṣe kéne òtítọ́ tó wá ń ṣẹlẹ̀ báyìí ni pé níjọ every Tuesday ni a fẹ́ máa ṣe àwọn ìṣẹ́jú nílùú Ìkòròdú tí Àgbàlá Gabriel tó sì máa wá láti gbàgbà ṣé wàá máa ṣe ìwàásù ìsọjí fún wa nílùú Ìkòròdú. mo ti gbọ́ polówó rẹ̀ káàkiri. Ìjẹdẹ road yàrá kan bus stop bọ́ba ti bọ́lẹ̀ ń bẹ̀ ọ́ ti rí sanbọ́ọ̀dù ọ́ ti rí bánà ẹ̀dẹ́kun fún òpó bí ọ̀nà wàá gbà tú sílẹ̀ gbogbo yín rẹ̀ tó jẹrà yìí. mo ti ń gbà tú sílẹ̀ báyìí sẹ́. ẹ jẹ́ kan rí yín. mo ti ń gbà mo ti ń gbà tú sílẹ̀. ní a máa fẹ́ ṣe ìpolówó orú sí ìwọ ló yẹ kí wọ́n pè tó bá sáré bá ti rí tó bá ti rí nítorí pé bẹ́ẹ̀ yín ti wáyé ẹ̀yin tó lè ṣe ìpolówó orú ní ẹ̀yìn irú kálá bàbá wọn lọ́rọ̀ kọ́ ìwọ ni wọ́n bá nígbà ọba wá ti pé òtún wá ti gbọ̀ Àgbàlá Gabriel báyìí sílẹ̀ takùsọ́ọ̀tún náà lọ kí wọn. Àgbàlá Gabriel bọ́jú pẹ̀jà ọba ìlọmọ sáàsì ọba àmọ́ lọ. méjèèjì mo fi máa lọ papọ̀. kọ̀ǹkọ́sàn lọ sí. kọ̀ǹkọ́sàn mo fojú kọ̀ǹkọ́sàn. gbogbo àwọn tí wọ́n wájú olólùfẹ́ Àgbàlá Gabriel tí àwọn ará àlùgbà lọ́wọ́ ẹ̀ ní 2020. gbogbo àwọn ẹni tó jẹ́. mo ń bọ̀ fara rẹ̀ balẹ̀ àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel táwọn ará àlùgbà lọ́wọ́ ẹ̀
ní 2023 Àgbàlá Gabriel wọlé wá bá mi ní ó sì ṣèyanu láyé mi sọgbọ́ ọba ilé tí mo ti kàn tó ọba ń parí ilé èyí ń bẹ àṣẹ fẹ́ǹsì ilé àṣẹ géètì ilé ó tún farabalẹ̀ ó tún rọkọ̀ fún mi sọgbọ́ ọrọ̀kọ̀ fún mi. Àwọn kan ni wọ́n jẹ́ foundation rẹ̀ tí wọ́n ń sàánú. tí wọ́n ń sàánú èmi náà mọ̀ wọ́n sì máa ráàánú gbà. gbogbo àti à ń sàánú àmì ṣe sùúrù gbogbo àti à ń sàánú à ń gbà ládùúgbà fún pé kọ́ lọ́mú padà lẹ́yìn. Ọlọ́run ní padà lẹ́yìn. irú àánú tèmi rí gbà kágbàlá Gabriel wa kà mọ́lẹ́ tó sì tún gbà ayé mi ṣe.